Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. And none of you can do anything about it, especially in OPC yìí. Gbogbo àwọn organization tó kù tó jẹ́ security organization tó wà nílẹ̀ Yorùbá, none of them is against Sunday Igboho. Àmọ̀tẹ́kùn were against Sunday Igboho now. Àwọn Àgbẹ̀kọ̀yà were against Sunday Igboho now. Many of them are working with him, supporting him as the OPC nìkan. Mr. Literate Man, olójú mẹ́rin Alpha, mo ṣe rí mẹ́sẹ̀jì ẹ tó ṣe fún mi ní last week ni. Mo ṣe rí mẹ́sẹ̀jì ẹ lénìí ni. Kí ló máa ń ṣẹ̀yìn ọmọ OPC gan-an? Kí ló máa ń ṣe yín ná? Tẹ́ máa rò pé ẹ̀yin nìkan lẹ gbọ́n jù, ẹ̀yin nìkan lẹ mọ̀ jù, ẹ̀yin lẹ kàwé jù. Òun náà ló òun bú ẹnìkan pé ẹnìkan is an illiterate. But ìwọ gan mọ̀ bó ṣe ń lo English. You don't know how to use the English you think you know. You know, you want to call Sunday Igboho illiterate and you are saying he's a literate man. Is there anything like he's a literate man? And people here can ṣe be illiterate. And ṣe although mi ò blame yín because ẹni tó ń darí yín náà tó jẹ́ Sunday Igboho pé à ń ṣe ìrẹ́kùn yẹn is a literate man. Mi ò rò pé kò kàwé. Torí tó bá pẹ́ tó wà intellectual ni tó dẹ̀ láwọn tó súnmọ́ àwọn tó gbọ́n ni. Ó yẹ ká mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yẹn ó lè implicate yín. So àwọn tó ń ṣe kíní látijọ́ yìí kí ló tẹ̀ èjì kan ríṣẹ́ ṣe àbí kí ló tẹ̀ lọ join àwọn tó ń ṣe àbáwọn tó mọ̀ ṣe. Ó ṣà ní bí àwọn OPC ti ṣe ń ṣe kíní látijọ́ yìí bẹ́ẹ̀ làwọn security personnel tó kù náà àwọn security personnel fúnjọba ṣe bó ní bọ́n ṣe ń ṣe. Now, the English language is not a yardstick, to know who is intelligent or not. Ṣọ́rọ̀ mi yé ẹ. Now, mi ò lè rántí gbogbo ọ̀rọ̀ tó sọ́nà fídíò tó ṣe. But let it be the last time tó o máa lérí mọ́ mi pé máa kan àbùkù. Ìwọ gan ló máa kan àbùkù tó bá ṣọ́ra. Now, mi ò ní ẹjọ́ púpọ̀ láti rò. Mo fẹ́ kó o lọ wo comment tí mo dẹ̀ máa post nísìn. Mo máa post àwọn comment tí àwọn èèyàn tán post sórí page ẹ ìyẹn tẹ́ ní page gangan comment táwọn èèyàn fi sọ́ndà fídíò ẹ gangan mo máa post ẹ̀ kó fojú ara ẹ rí nǹkan táwọn ìyá yìí ń sọ. Ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ gbọ́n, ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ smart. Ẹni tó bá ń ṣe dáadáa ayé á mọ̀ pé dáadáa lẹ́ni ń ṣe. Ẹni tó bá tún wá ṣe dáadáa kejì ayé tún mọ̀ pé ẹni yìí o aláìdá èèyàn ni. Go and see the comment. Jẹ́ kí n ka díẹ̀ fún ẹ náà comment tó wà lọ́ndà fídíò tó ṣe fún èmi àbí fún Sunday Igboho àbí fún Ìrẹ́kùn. Yeah, let me read some of them for you. Ṣé àwọn people yìí ò kí n ka comment ni? Àwọn èèyàn ní àbí dandan ni kí ẹ jáde sọ̀rọ̀. Okay, ṣé àwọn people yìí ò kí n ka comment àwọn èèyàn ní àbí dandan ni kí ẹ jáde sọ̀rọ̀? Tí ààrẹ Gani Adams gan bá jáde sórí social media torí ọ̀rọ̀ Ìgbòho, àwọn tó máa bojú ẹ̀ jẹ́ tàbí àwọn tó máa kàn lábùkù tàbí ṣépè fún wọn máa pọ̀ gan. Kí wá ló dé tí ẹ̀ gbéjẹ́ fún orí? Òtútù ní ìkọ̀tẹ́ nìyẹn kọ bá yẹn. Now eléyìí tún ní ẹni tún sọ pé orí ẹ burú ìwọ òpònú ọmọ dìdìrìn ọmọ OPC yìí. Ìwé mélòó ni ọ̀gá yín kà nígbà tó bẹ̀rẹ̀? Àti ìwọ gan ìwé mélòó ló kà? Ìlara ló máa pa yín nílẹ̀ Yorùbá. Okay, eléyìí tún ní ẹni tún sọ pé ọ̀gbẹ́ni kò sọ̀rọ̀ lẹ́nu ẹ. Ìwọ ò mọ̀ pé àwọn bandits ni wọ́n lọ ṣe ìwádìí. Okay, ìwọ ò mọ̀ pé àwọn bandits ni wọ́n lọ ṣe ìwádìí. Ó dìgbà tí wọ́n bá pa wọ́n tán kójú wa tó làbí arìndìnníọ́. Now, ohun tí mo fẹ́ mú jáde nínú àwọn comment orí yìí ni pé ayé mọ̀ pé onísọkúsọ ni yín lọ́rọ̀ lẹ́nu ẹ̀yin OPC. Now, lórí ọ̀rọ̀ tó ní mo sọ pé gbogbo àwọn tí olóyè Sunday Igboho tí wọ́n bá bánú gbó pé nǹkan tó bá wù wọ́n nìkan ṣe fún wọn, mi ò sì sọ, and I'm still standing on that point. Kò lọ mú lọ́ọ̀yà ẹ̀ wá. Now, àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí, kí ni wọ́n ṣe ń bẹ̀? Ọ̀tọ̀ ni kí èèyàn máa gbé inú oko, ọ̀tọ̀ ni kí èèyàn máa gbé inú igbó.
ọ̀tọ̀ ni kíyàn máa gbé inú oko, kíyàn máa gbé abúlé, ọ̀tọ̀ ni kíyàn máa jú ẹ̀ nínú igbó. Àtìgbà tó ti ń gbé inú igbó ilẹ̀ Yorùbá làlàáfíà ò ti sílẹ̀ Yorùbá. Àwa ní tó bá ti anybody tó bá ti mú inú igbó anything tó bá ti ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin OPC ẹ̀ ń sùn nígbà tí wọ́n lọ tí ìjọba fún olóyè Sunday Igboho ní approval ìrù ẹkùn. Ó dàbí pé ẹ sùn nígbà yẹn sí láyé because ẹ rò pé ohun tí Sunday Igboho ń ṣe báyìí sí ẹ rò padà bówó ara ẹ̀ ló ń ṣe. Besides, almost every operation tí olóyè Sunday Igboho bá lọ, any outing tí màá yẹn bá lọ, àwọn ọlọ́pàá, àwọn DSS àti àwọn civil defence ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń tẹ̀lé, àwọn sójà pàápàá ń tẹ̀lé wọn. So what's your problem? What's your headache? Olóyìnbó torí rà pé o rò pé torí pé o kàwé díẹ̀ o rò páwà kan ò kà. Tàbádẹ̀ wa bèrè qualification ẹ̀ bó ṣe wà yẹn sìn kò ní ṣe sọ. You know? Now mo mọ̀ lórí àwọn pé oúnjẹ owú ni owú dẹ̀ ló máa pa yín, oúnjẹ owú mi ni torí mò ń gbọ́ sọ pé àti bọ̀bọ̀ kan especially bọ̀bọ̀ kan tó wà ní tí ò sí ní Nàìjíríà yẹn tó wà ní abroad yẹn sọ pé oúnjẹ owú instead kò dẹ̀ máa jowú ní kọ́lọ́run ṣe tiẹ̀ fún ẹ kó mú ẹ kúrò Nàìjíríà tó bá fẹ́ kúrò Nàìjíríà. Although we as a person àárí pé yàn lọ sílùú òyìnbó as an achievement, it's not an achievement for us. Tí ilé bá dáa ni many of us we want to stay home. Bí ilé ṣe wá rí ń sìn mọ̀ pé anybody tó bá lè rọ̀fẹ́ láti kúrò mẹ́gbọ̀n Nàìjíríà gbogbo nílò lẹ́ẹ̀mejì láti kó tó kúrò. Now Sunday Igboho has the power and autonomy to do anything tó bá wù tó bá deem fit fún anybody tó bá nù igbó. Ó ní right láti ṣe anything because ìjọba ti fún go ahead. Yes, Sunday Igboho would not have come into the picture in the first place tí gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní OPC yìí tí àwọn army tó bá wà effective tí ìjọba bá wà effective Sunday Igboho would not have come into the picture in the first place. But your inability, your inefficiencies ló mú kí Sunday Igboho kó jáde. And none of you can do anything about it, especially in the OPC yìí. Gbogbo àwọn organization tó kù tó jẹ́ security organization tó wà nílẹ̀ Yorùbá, none of them is against Sunday Igboho. Àmọ̀tẹ́kùn wà against Sunday Igboho now. Àwọn Àgbẹ̀kọ̀yà wà against Sunday Igboho now. Many of them are working with him, supporting him as the OPC nìkan. Ọlọ́dẹ máa làákà gbogbo yín ni. Ọlọ́run máa làákà yín. Àfi tẹ́ bá jáwọ́ tẹ́ jánu kúrò lórí ọ̀rọ̀ Sunday Igboho. Bí bẹ́ẹ̀ kọ́, atalẹ̀ Yorùbá, epo ilẹ̀ Yorùbá, omi ilẹ̀ Yorùbá, àbí gbogbo yín. Because Sunday Igboho ìṣọ̀talẹ̀ Yorùbá is fighting and doing his best. He's doing his best. Kàkà kẹ́ sọ pé tẹ́ bá sọ pé ẹ fẹ́ bá ṣiṣẹ́ papọ̀ ṣó máa ní kẹ́ má ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú òun ni. Ọmọ àgùntàn lóhùn ẹ̀mí ìbáwọn ṣe ń sọ. Àgùntàn lóhùn ò béwúrẹ́ ṣe náà ewúrẹ́ ló ní ìyá òun òbí dúdú náà ewúrẹ́ ló lóhùn ìyá òun òbí dúdú tí Sunday Igboho lóhùn bá yín ṣe ni ṣèbẹ́yìn anytime tí máyẹn bá ti lè jáde pé òun ṣe nǹkan kan báyìí gba ẹ la máa tó mọ̀ pé wà láyé gbogbo ẹ máa sọ pé ẹ ń ṣe léyìí pé OPC ń ṣe kíní OPC ń ṣe lè OPC ń ṣe gbá OPC ń ṣàwọ̀ ẹ̀ ń pariwo ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà wọ́n ti security ṣe tí stop ilẹ̀ Yorùbá. Tó bá yẹ pé security stop nílẹ̀ Yorùbá Sunday Igboho will not come out ìgbà yẹn ládẹ máa hàn pé ẹ̀ ń ṣiṣẹ́ even kẹ́ má pariwo kákàn rí pé àgbòrò àwọn aráàbí ìmọ̀ á ti mọ̀ pé ẹ̀yin kan lè ṣiṣẹ́ yẹn náà kẹ́ má ṣó ẹ̀ lórí mídíà bọ̀ kẹ́ ẹ sọ fún wa pé ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ká dẹ̀ má gbúrò àwọn aráàbí ìmọ̀ tá a bá ti gbúrò wọn mọ́ a mọ̀ pé ilẹ̀ ṣiṣẹ́ yẹn bọ̀ à ń gbúrò wọn ẹ̀dẹ̀ ń kílè pé ẹ̀ ń ṣiṣẹ́ who is going to believe you for that? Now, to your warning, to fún mi ní the end of your video, don't ever give me that kind of warning again. Má ever fún mi ní warning yẹn mọ́. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Ẹ ṣé ẹ̀yin tèmi. Yorùbá Space lórúkọ mi o, kò tí yí padà. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Olóyè Sunday Igboho, ọmọ Yorùbá wà lẹ́yìn yín, ẹ máa báṣẹ yín lọ. Bàbá Tinubu wà lẹ́yìn yín, ẹ máa báṣẹ yín lọ. Àwọn ajá, wọ́n kàn máa gbó káàkiri lásán ni. Then lórí ọ̀rọ̀ man tí ọ̀gbẹ́ni yẹn sọ, mo sì máa tún padà wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé ti gbọ́ màá tún padà sọ lórí ẹ̀ ṣe lẹ́ẹ̀fẹ́ gbọ́ ni ẹ máa padà gbọ́ last ṣó ti yé ẹ ó dá ẹ̀yin èèyàn mi ó dàbọ̀.